Governor is the number one and the chief security of the state. Ojoojúmọ́ òkú yẹn dẹ̀ ń kú lọ wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lọ àmọ́ tó yẹ pé tẹ̀ wọ́n bẹ̀ yìí bá a ṣe máa bá a lọ rèé táwọn sunkún táwọn kú láyà táwọn kú lọ́mọ Olúwa jọ nínú àánú ẹ̀ bá wa yọ yín dànù bíi jìgá ó bá yọ yín dànù bíi jìgá ṣe báwọn tó mọ̀ mí wà nù yín ẹni tó bá bí dànù yẹn pé nọ́mbà mi yà Alhaji Al-Fulani ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ìpìlẹ̀ gbà Kwara wa náà ni kò sí anybody nílùú yẹn mọ́ báyìí ọ̀nà kọ́mẹ̀ntì kò sí anybody nílùú yẹn mọ́ báyìí àníṣe tí Ìlọrin bá fọkàn balẹ̀ ẹnu Ìlọrin bẹ́ẹ̀ ẹ ṣe Ìlọrin bẹ́ẹ̀ bá dé Ìlọrin sìn tó bá dé Ìlọrin sìn gbogbo títì lẹ ti ṣe tọ́ dáadáa gbogbo ẹ dùn gbogbo ẹ dáa ó dùn orí gbogbo ẹ ló dáa ẹ ṣe títí ẹ ṣe fúláàgì gan tí ẹ fẹ́ ga tó sánmà báyìí gbogbo ẹ ló dáa àwọn èèyàn wa tó wà nílùú táwọn yìí nǹkan sí òsì bára kẹ́hàmì Kwara ni local government yín àti governor yín àti rep yín àti gbogbo àti senator yín ṣé ìjọba yín sọ́ọ̀sì pé kẹ́ condemn àwọn ìjọba tàná ó kẹ́ àwọn ìjọba tàná ò dáa wọn ṣe tó dáa ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lẹ́nìí ṣé dáadáa lẹ́ wá ń ṣe yìí gbogbo yín bákan náà ni yín o àti APC àti PDP àti ADC àti wèrè yín àti NRC yín àti gbogbo yín bákan náà ni gbogbo yín ok kágbà pé ebi ń pa wá rí bá a ṣe fẹ́ ṣe tó alihamudulilayi àṣà máa lè jara wa ebi àṣà kú owó là ní lọ́wọ́ àkú àbí tí wàá débi wípé àwọn èèyàn àwọn la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam ẹwà arábìnrin yìí mo ní kó ti bẹ̀rẹ̀ kí ni pa chairman local government kí ni pa yín nígbà tó jẹ chairman local government sífẹ̀ lódún àbó jẹ chairman local government síbì kan tí èsì tó pé inú Ìlọrin ló ń gbé inú Ìlọrin ló ń sùn ìgbèríko tó jẹ chairman àwọn bí tó jẹ chairman local government sí ò débẹ̀ níjọ́ làwọn èèyàn ti rí ẹ tẹ́lẹ̀ ṣàbáwá dé nísìn ẹ máa ha ráìsì àti bàbá ìta 2,000 naira ẹ máa láwọn èèyàn lọ́wọ́ yẹn ní gàlà wá ó ṣe orí ibú lẹ́fẹ́ ṣe orí ibú lẹ́ ń ṣe orí ibú òun lẹ́ ń ṣe ṣe ẹgbẹ́ ẹ̀yin lẹ́ni ọlọ́pàá ẹ̀yin lẹ́ni DSS ẹ̀yin lẹ́ni court ẹ̀yin lẹ́ni lọ́ọ̀yà ẹ̀yin lẹ́ni adájọ́ ẹ̀yin lẹ́ni kóòtù bẹ́ẹ̀ bá ti rán àrẹ́sì àwọn èèyàn tó ń mú àwọn èèyàn kì í ṣe irú àwa gbàtórí yìí ò ní burú bẹ́ẹ̀ bá ní wọ́n mú àwọn èèyàn tó ń bú yín lórí kíní kì í ṣe irú àwa gbàtórí yìí ò ní burú ẹ ń gba owó allocation náà gbogbo ẹ̀ lẹ́ ń gbà náà ṣé máa yí tẹ́ ń gbà NSA ẹni gbogbo àwọn bí gbogbo ẹ̀ lẹ́ni NSA religion NSA politics NSA local government NSA kíní kan gbogbo ẹ̀ kí wọ́n láǹfààní yín láì nísìn ẹjọ́ kí láǹfààní ìlú túmọ̀ yín lórí tán ẹ sọ yẹn ẹ tó ń sáré 2027 ẹ ní dìgbà náà lágbára Ọlọ́run èèyàn lórí ibú gbogbo yìí ẹlòmíì sùn lálẹ́ àná dáadáa ni wọ́n jí láàárọ̀ wọ́n jí sínú ìbànújẹ́ ni ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹ sọ wọn dá láìláya ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ aya ẹ sọ wọn dá láìlọ́kọ mọ́ ẹ sọ ọmọdé ọmọ òrukàn bàbá rẹ̀ ń bẹ láyé ìyá rẹ̀ ń bẹ láyé ọmọ tí ò rí lè wé lọ bàbá ń bẹ láyé ìyá ń bẹ láyé wọn ò rí lè wé lọ kátó wá ní bàbá tí lè wá sí láyé máyì tọmọ yẹn máa wá dàgbà ẹjọ kí ni kọmọ yẹn dà àwọn ọmọ yẹn tí wọn ti ń rí láti kékeré wọn ní bá ṣe ń yìnbọn fáwọn òbí wọn kí ni káwọn yẹn dà kí ni káwọn yẹn kí ni kí wọn dà ní táwọn ọmọ yẹn ti ń rí láti kékeré tó ti fojú ara wọn rí láti kékeré kí ni kí wọn dà kí ni kí wọn yà àwọn ka Kùránì lójoojúmọ́ àwọn tó ń lọ chọ́ọ̀chì ń lọ chọ́ọ̀chì àwọn tó ń ṣe ìbílẹ̀ wọ́n ń ṣe ìbílẹ̀ gbogbo ẹ̀ à ń ṣe pátápátá Nàìjíríà yìí àmọ́ gbogbo wọn táwọn ṣe òun náà ẹ̀yin tó lọ ń yàn fún wa lẹ̀ láàánú wa àwọn ọmọ yìí ò sí Nàìjíríà University of London Cambridge University wọ́n lọ Canada lọ kàwé ni wọ́n lọ Canada wọ́n lọ kàwé wọ́n lọ London wọ́n lọ kàwé wọn ò rírù nira tiwa ẹ gbàgbé pé ẹ raṣọ lọ́rùn yàn o ẹ gbàgbé pé ẹ raṣọ lọ́rùn yàn o pé àwọn eléyìí tó ń lo mọ́tò wọn ń lo aṣọ ara ní kálukú o ẹ gbàgbé ẹ wàrà pákéjì ní ara ní kálukú o àwọn eléyìí ẹ̀yin kẹ àwọn Al-Fulani yẹn ẹ̀yin ò tẹ̀ ní problem a ní problem wallahi a ní problem wallahi a ní problem mo fọ́ lọ́n tó lẹ́mí ìbúra wallahi a ní problem. gómìnà wa ní Kwara ẹ̀yin mà ní chairman gbogbo gómìnà all 36 states ẹ̀yin mà ní chairman gbogbo 36 states ẹ̀yin mà ní chairman gbogbo àwọn gómìnà ìlú yín wá ló wá ń rí báyìí ìlú yín ló wá rí báyìí a kàn rí yín lórí tẹlifíṣàn lásán ẹ ká gbádà yín papọ̀ lẹ́yìn Tinubu ẹ jẹ́ ń lọ káàkiri ẹ dẹ̀ fi state yín lẹ̀ sínú cry and tears lóde home of peace state of harmony lamọ Kwara sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà home of peace state of harmony harmony yẹn wá náà peace náà wá dà báyìí tó bá wù yín ẹni dáhùn sọ wípé sọ yẹ káwa sọ á sọ ẹ ní gbọ́ ni kó ibú yín lè pọ̀ níwájú Ọlọ́run ẹ jẹ́ ẹ gbàgbé ẹ kú ń bẹ fà ẹ kú ń bẹ ẹ nílò wọlú padà mọ́
torí pé ìtọ́tẹ́ nǹkan kalẹ̀ látòjáre àdán látòjáre àdán ẹ má da ọgbẹ́ sára ẹnì kọ̀ọ̀kan torí ọgbẹ́ tẹ dá sí wa lára egbò yóò padà jiná nígbàgbé ọgbẹ́ tẹ dá sí wa lára nígbàgbé pẹ́yìn lè dá ọgbẹ́ yìí sí wa lára èyí táwọn tó kú òǹjọba àná ní Kwara tí wọ́n dá sí wa lára àgbàgbé ẹ̀ èyí tó fi ń gbèpè wọ́n ń gbèpè tẹ́lẹ̀ ń gbàdúrà ni wọ́n ń gbàdúrà ẹ̀ ń dá ọgbẹ́ ẹ̀yin náà ẹ̀ ń ba òlà yín jẹ́rìí ṣé bẹ́ẹ̀ kú omi ẹ̀ padà wọ̀lú ní kú ẹ̀yin náà ní kú pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ padà wọ̀lú ṣé bẹ́ẹ̀ máa padà wá ẹ̀ padà wọ̀lú wá gbogbo sàyẹnì tó ń bló tẹ̀lé yín lẹ́yìn lẹ́ni my governor my chairman my senator gíní kan eléyè gíní kan ẹ̀ padà wọ̀lú wá nínú èpè inú àdúrà ìlú òfin wẹ́kọ̀mù yín nínú èpè inú àdúrà nísìnyí Ìgbàjà ẹ̀rọ̀mọ̀ ìyá wa nígbàjà òkè yáàrú ìlú mi ẹ wọ báyẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn ìlú tó wà lọ́nà bẹ́ẹ̀ yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ ìlú wo lọ́wọ́ tó fọkànbalẹ̀ Lukman Dar Suleiman the security issue is more than governor is federal power ẹ̀ máa gbọ́ ṣé ń tẹ́ kọ́nu the security issue is more than governor is federal power ok Tinubu ní wàá bá yín sọ Kwara àbí Tinubu ní wàá lọ káàkiri kí láǹfààní pé wọ́n jẹ gómìnà wọ́n fi gómìnà sí state kọ̀ọ̀kan lábàkọjá wà ń bẹ̀ ok owó táwọn ń gbà tí ìjọba ń fún wọn látàbújá ṣé kò sówó security ń bẹ̀ tẹ́ni more than governor is federal power ṣé kò sówó security nínú owó tó ń gbà látàbújá tó ń fún state kọ̀ọ̀kan. ara ń ka àwọn èèyàn o ẹ má sọ yẹn fáwọn èèyàn o ipe security issue more than governor is federal power ẹ má sọ yẹn fáwọn èèyàn rárá o. kí láǹfààní ok gómìnà ò lè lọ káàkiri ó ní chairman local government owó tó bá sẹ́ndì látàbújá ok owó kọ́ máa fi ṣe títì nìkan ni lọ́wọ́ sẹ́ndì látàbújá àbó kọ́ máa fi kọ́ complex káàkiri nìkan lọ́sẹ̀ látàbújá kò sí security issue mẹ́ àwọn ọlọ́dẹ àwọn ẹni ẹlẹ́ni jẹ́jẹ́ àwọn ọlọ́dẹ táwọn ìpè bíjọba ò bá lè ṣọ́ wa ẹja ṣọ́ra wa wọn náà pa 14 láàrin wọn àwọn ẹni ẹlẹ́ni ìtayé fi bàjẹ́ tí gbogbo ẹ̀ fi dàrú náà lélẹ́yìí wọ́n ń lọ díẹ̀ nìyẹn o gbogbo àwọn alábàkọjà wà ń bẹ̀ yàrá wà ń bẹ̀ ìgbà wọn ò ní débẹ̀ lágbára lọ Ìgbàjà wà ń bẹ̀ Òkèyà wà ń bẹ̀ Àjàṣẹ́ Èkó wà ń bẹ̀ ẹwà àwọn ẹ̀mí tó lọ sọ́nà ọbẹ̀ yẹn rẹpẹtẹ wọ́n tó lè padà pàbẹ̀ jásọ́nà òkè òyì. Ṣàgbẹ̀ ṣáàlú ọlọ́pàá ń Kwara ni yes governor is the #1 and the chief security of the state issue to protect life and property ṣe gbọ́ báyìí ẹ̀wọ̀n ní Alhaji wallahi they kidnap my and 2 other at Gama near Babanla Alkhairi near Babanla and we pay 60 million ransom before they release them sir the almighty Allah continue ẹ̀wọ̀n báyìí àdèwà dákẹ́ àwọn yẹn wà dákẹ́ ojoojúmọ́ òkú yẹn dẹ̀ ń kú lọ wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lọ mélòó ni wọ́n Kwara gbogbo ọmọ Kwara mélòó ni wá ẹ̀ tó wá bẹ́ẹ̀ tó wá pátá tó bá fìyàn jó yàwó di ó yẹ kó lè gbẹ́ díẹ̀ náà gbogbo agbádá tẹ̀ ń dá káàkiri yẹn kọ́ ẹ lọ protect ẹ̀mí àwọn èèyàn láfẹ́ ìlú tó bá dásìkò léyà la ilaha illallah tó bá di àsìkò léyà ẹ lọ wo àwọn ìlú tá à ń sọ yìí tó bá dásìkò léyà ẹ lọ wo bí Gbàjà bó ṣe máa dùn fáwọn ọmọ tí wọ́n wálé ẹ lọ wo Òkè Ọdẹ bó ṣe máa dùn fáwọn ọmọ tí wọ́n wálé ẹ lọ wo gbogbo àwọn ìlú ẹ lọ wo Yàrú ẹ lọ wo Lábàkà Ọjà ẹ lọ wo gbogbo àwọn ìlú tá a sọ yìí ẹ lọ wo àgọ́ tó bá balẹ̀yà tí gbogbo àwọn ọmọ wálé láti ilẹ̀ òkè láti ibi tó wà ẹ̀ tó wà Kaduna wálé ẹ̀ tó wà l'Abuja ẹ̀ tó wà l'Èkó wà wálé wọn láwọn àwọn fẹ́ lọ sọdún lé wọn ẹjọ́ bọ́ni wọn ti sọdún báyìí ẹbọn ti sọdún táìmù yẹn ni gbogbo àwọn dáláwọn kan fújì náà ó máa gbọ́ Ìgbàjà dé Òró dé Òmù Àrán dé yẹnìkan dé ìgbà yẹn lẹ́yìn máa gbọ́ káàkiri ìrúnná dàbá yìí sí. mo rí kọ́mẹ́ǹtì yìí o only governor is trying his best but let's you and I come together to help the government alone can't do it it's responsibility of you and I brother òdodo ni gómìnà nìkan ò lè dá ṣe kí gbogbo akápá ọ̀pọ̀ bá ṣe bá gómìnà ṣe ni gbogbo tó ń kọ́ látàbújá jọ ń pín ni
ẹ̀dẹ̀ láti pé àwọn kan tó fẹ́ fọwọ́ papọ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀nà gómìnà lọ́wọ́ òun làwọn ọlọ́dẹ tí wọ́n pa lókè ọ̀dọ̀ lẹ́nu mẹ́rin lánàá panu wọn tí wọ́n dúró gọ́ọ̀mẹ̀ntì kó wá bá wọn ṣe báwọn fẹ́ ṣe fúnra wọn ìbá wo ní bẹ́lẹ̀ àwọn ọlọ́dẹ òbọ̀ táwọn kí báńdíìtì yín gbé dání ẹ̀ sinmi ìbókè ìbò rán tẹ̀ ń pa fúnra yín tẹ̀ ń kọ́ fúnra yín ẹ̀ sinmi ìbò rán òṣì tẹ̀ ń kọ́ ìjà sọ ìtójú dodo ọ̀rọ̀ ọdún tá a ti ń gbọ́ náà ni ìjọba ò lè ṣe ẹja ràn án lọ́wọ́ ìjọba ò lè ṣe ká bá wọn ṣe ìjọba ò lè ṣe ká bá wọn ṣe ká pa wá papọ̀ kájọ ṣe bí ká bá ti ràn ìjọba lọ́wọ́ tí ò bá bá wa ṣe á rí i pé wọ́n ṣe é débì kan. ẹni tó kọ ìbò yẹn màá play fídíò kan fún yín sìn bóyá kí ni àti yín kájọ gbọ́ dáadáa màá play fídíò kan fún yín sìn ń bọ̀ o wọ́n bínú járe ìyá yìí Allahu akbar kabira Allahu akbar ìdẹ̀bẹ̀rù ọlọ́wọ́n bá ẹ gbọ́ báyìí ìjọba Kwara wọ́n ti ẹsẹ̀ ti gbé bàbá òun ti fáwọn mi ẹtí aláwọ̀ gbàgbọ́ lọ́wọ́ àwọn ọdẹ Yorùbá wọ́n ti gbọ́kọ̀ mi o wọ́n ti gbọ́kọ̀ mi ọkọ̀ mi lọ́lẹ́ ni o ọkọ̀ mi bàbá lẹ́ ni o ọkọ̀ mi kékeré ajẹ́ wọ́n fọ́ gíláàsì mọ́tò wọn pa àbúrò wọn pẹ̀tàn wọ́n tó pọ̀ àbúrò rẹ̀ ìjọba Kwara àwọn méjìlá ti gbé pọ́lẹ̀ yẹn mẹ́rin lánàá pa o ọdẹ bí mẹ́wàá ti kú wọ́n ti gbé yẹn lọ́gbọ̀n pàtìyàwó lọ ẹ̀rí mi báyọ̀ òkèdè làwà òkèdè ti tún tú lọ sẹ́kọ̀ òkèdè làwà àwọn ọlọ́pàá kò balẹ̀ kò sí tágbà wọn ká ẹ̀rí mi báyìí ọkọ mi mo jòkó tì ìṣọ̀lá ni mo lè sáfù ilé sáfù kò ọkọ mi ẹwọkọ mi lẹ̀lẹ̀ ẹwọkọ mi ẹwọ rí ọkọ mi ẹ̀rí wọn lẹ̀lẹ̀ ẹ̀yin kí ni ìjọba Kwara kò ní dí àfúyé ẹ̀yin náà lọ́nu gómìnà wájú ọkọ wọn ní ẹsẹ̀ olókìní bẹ́ẹ̀ ni kọ́lọ́ kọ́lọ́kọ́tà alálẹ́ ni kọ́kọ́ ọmọ kọjá alálẹ́ torútorú ìjọba yìí ti kọjá bẹ́ẹ̀ mo lọ sísẹ́ níbì kan torútorú ni kọ́kọ́ ọmọ kọjá ọ̀sán gan náà wáyé o aago méje àárọ̀ náà wáyé o aago méje àárọ̀ ẹ̀rí mi báyìí o. ẹ̀rí báwọn olórin kádẹ̀ ti kọ́ ní àná àbíjẹta kọ́ ló kọ́ ni oníkàfí wèrè wèrè China rí báyìí ìlú ló ń tú yé o. ẹ wo aláyẹ wo àwọn èèyàn ló kó sínú ọkọ yìí. àwọn èèyàn ni wọ́n lọ ìlú ló ìlú. àti ṣe wàhálà. jẹgbọ́. ó ti àti táyà àti ṣe wàhálà ṣẹ́gun àwọn èèyàn ti sẹ́kù olù. jẹgbọ́ ẹni tó ní pé ìjọba nìkan ò lè dá sí kí àjọṣe gbọ́dọ̀ nìyẹn sọ ó láwọn ti ṣe wàhálà àwọn ti tired kéèyàn tó lè sọ nǹkan báyẹn jáde lẹ́nu ó ti ṣe wàhálà wọ́n ti dìde fún ara wọn wọ́n ti wọnú gbó fún ara wọn àmọ́ kí Allahu Akbar. sẹ́rí nígbà tó já sí pé bandits ò lè dọ́dọ̀ tí yín ò lè dọ́dọ̀ yín bẹ́yìn bá ń kọjá lọ kẹfẹ́ kọjá ní gbogbo àwọn olùtà ń sọ yìí iṣẹ́ ìdá lọ ní ẹ̀lẹ́ dárìn ọlọ́pàá ó bẹ̀ wájú ọlọ́pàá mo sọ lẹ́ àárọ̀ yìí náà mo wà lábújá ọjọ́ Friday mo lọ bá ọmọ mi kan ṣe program wallahi wọ́n dá wa dúró almost 2-3 hours almost 2-3 hours wọ́n fi dá wa dúró lẹ́yìn bàtà bọ́ọ̀lẹ̀ tọ́nu plane táwa ní ká wọ mọ́tò tó wá gbé wa ó gbé wa láti airport làbá jáde pé ká máa lọ ibi tí àti fẹ́ ṣènáwó làbá sáré kí wọ́n dá ogun mọ́tò dúró kí ló dé wọ́n ní president fẹ́ kọjá wọ́n dá wa dúró fún 3 hours àtọ̀tún àtòsí mọ́tò kankan ò lè lọ́bì kankan pálábóyún bá wà ní mọ́tò ibi tí ó bímọ sínú bàbá rọ̀ṣẹ̀ nìkan lọ sọ síìtù torí pé wọ́n ẹ fẹ́ ṣọ́ ẹ̀mí kan sójà lọ́tún sójà lọ́sí security lọ́tún lọ́sí ni torí pé ẹ̀mí kan fẹ́ kọjá ẹ̀mí kan ó fẹ́ kọjá ọjà àdúró sí bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹgbẹ́ ní ẹ̀mí sáré àwọn lẹ́mìí ni wọ́n gbà pẹ́mí lẹ́mìí tiwa wọ́n gbà pẹ́mí lẹ́mìí tiwa náà wọ́n gbà pẹ́mí lẹ́mìí tiwa ẹ wá ní ká má pàdù ká má sọ̀rọ̀ gómìnà ìdìde ẹ ti sùn jù wọ́n lè kí n sọ̀rọ̀ àwọn yẹn ní gómìnà wa àwọn ìsọ̀rọ̀ ẹ jẹ́ ìdíje kẹ́ sọ̀rọ̀ ìlú tí wọ́n yín lórí wọ́n ń kọ ìtàn kalẹ̀ fún yín o wọ́n ń kọ ìtàn kalẹ̀ wọ́n kọ́ fún yín ẹ bá rò pé báwọn yẹn bá dákẹ́ tán bá sọ̀rọ̀ báyìí ní sọ wàláhì wọ́n ń kọ ìtàn kalẹ̀ fún yín ni ẹ jẹ́ ìdíje kẹ́ lánú kẹ́ sọ̀rọ̀ another one mi tún rè ṣẹbẹ. ẹ̀rí báyìí àwọn kí la mọ̀tẹ́lù mi ò yá dáadáa lọ́la wọ́n ti dá lóró wọ́n ti dá ìdílé mi lóró báyìí wọ́n ti sọ ìdílé mi di òkùnkùn báyìí òkùnkùn ayérayé wọ́n ti sọ ẹni tó jẹ́ breadwinner family yẹn wọ́n ti sọ wọ́n ti sọ ìdílé yẹn dòkùnkùn báyìí àdé ń sọ̀rọ̀ àdé ń pariwo ṣe fídíò lẹ́yìn ó ṣe máa wù. ìjọba Kwara wọ́n ti pa mí lọ́kọ̀ ìjọba Kwara wọ́n ní ẹsẹ̀ sí gbé bàbá wọn kí fáwọn mi ẹtí aláwọ̀ gbàgbọ́ lọ́wọ́ àwọn ọdẹ Yorùbá
àmì jàre àmì ìyá mi àmì ṣé àmọ́ pé wọ́n ní tó bá bá yín sòdodo ọ̀rọ̀ tán wọ́n lè máa ní káwọn DSS kan wá mú yàn ni ló ti yé wọ́n lè máa ní káwọn DSS kan wá mú yàn èmi bọ̀ ní Ìlọrin níjọ́ Friday máa mú bọ̀ lórí rédíò ẹgbẹ́ every Friday náà mo kún ṣe program lórí rédíò a máa bá yín sọ lórí Subi FM àwọn bá yín sọ lóye a máa bá yín sọ a máa bá yín sọ tó bá wù yín ẹ gbọ́ àmọ́ kẹ́ gbọ́ yẹn ni kẹ́ gbọ́ yẹn ló máa ṣàǹfààní fún yín torí ọba kan jẹ ó fi ṣẹ̀gí kọ́lé ṣẹ̀gí yẹn gold ló ń jẹ́ bẹ́ẹ̀ kásà ní gold káfíwé gold ọba kan ló jọba ó wá fi ṣẹ̀gí ó fi kọ́lé ó fi gold ó fi kọ́lé ọ̀kan dẹ̀ jẹ ó gbé ṣẹ̀gí ta ọ̀kan dẹ̀ débẹ̀ ó kó gbogbo tí ń jẹ́ gold lọ ta àwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí ẹ gbọ́ àwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí ọba tó jẹ tó fi gold tó fi kọ́lé tó fi tún gbogbo léṣe ọ̀kan dẹ̀ jẹ́ ó débẹ̀ ó kó gbogbo gold tó bá mẹ́wó lọ ta àwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí gómìnà tó jẹ tìlú Kwara bó sẹ́yìn èyí tó dẹ̀ tó jẹ tẹ́mi àwọn èèyàn sọnù ẹ̀yìn méjèèjì náà lọ́pẹ́ tọ́ sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillah rabbil alamin gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́mọba ọ̀rọ̀ wọn lójú o gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́mọba ọ̀rọ̀ wọn lójú o ọlọ́mọba ọ̀rọ̀ wọn lójú o ọlọ́mọba wa dá ìfàyàbalẹ̀ síbẹ̀ tó pọ̀ o gbogbo àwọn tẹ́mi wọn ti bọ́ ọlọ́mọba àforíjì wọn o gbogbo àwọn tẹ́mi wọn ti bọ́ ọlọ́mọba àforíjì wọn o àwa náà kọ́lọ́mọ fi ṣẹ́ṣọ́ wa kó dáàbò ẹ̀bọ̀ wa ọlá ti tóbi ọlọ́run ọlá agbára ẹ̀yin ìjọba àdúrà láwa fi ṣe fún yín kọ́lọ́n kó ṣamọ̀nà yín kọ́lọ́n kó ṣamọ̀nà yín ìlú ò dá lásìkò yìí ṣe tẹ bá táwọn tó jẹ́ sọpọ́tà yìí tẹ bá ń sọ̀rọ̀ tó bá ń parí wàláhì wọ́n tàn yín ni tó bá ṣe mí fún yín wípé tẹ bá post ẹni fídíò ṣé àwọn mídíà ti mú yín wọn kì í ka kọ́mẹ̀ntì táwọn yẹn máa ń kọ́mẹ̀ntì ni I'm so tired ẹ máa post fídíò àwọn ẹ̀yin ṣé àwọn mídíà ti mú yín wọn kì í ka kọ́mẹ̀ntì táwọn yẹn ń kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yín ni ó yẹ ká lè máa ka kọ́mẹ̀ntì kọ́ bá ń ka kọ́mẹ̀ntì ó yẹ ká lè kà máa sọ fún yín ọlọ́wọ́ aṣàmọ̀dọ́ yín ọlọ́wọ́ adẹ́ fi ọlọ́wọ́ àfi yóò fúnra ọlọ́run fúnra ẹ̀ akọ̀ǹsọ̀lù wa ọlọ́wọ́ aṣàánú wa tó bá já sí pé ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yín náà ni ẹ padà ṣe dáadáa kọ́lọ́n jẹ́ ẹ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére àmọ́ tó yẹ pé ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yìí bá a ṣe máa bá a lọ rèé tá a máa sunkún tá a máa kú láyà tá a máa kú lọ́mọ olúwa jọ nínú àánú ẹ̀ bá wa yọ yín dànù bíi jìgá kó bá yọ yín dànù bíi jìgá ṣe báwọn tó mọ̀ níwà nù yín ẹni tó bá bí dànù yín ẹ pé nọ́mbà mi yà Alhaji Al-Fulani ọ̀rọ̀ tẹ́ sọ yẹn èpè lẹ́gbà èpè kílódé everyday àgbọ́ good news àgbọ́ good news àfi ìbànújẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media all the time ẹ̀yin ọlọ́run salamu alaykum wa rahmatulahi wa barakatuh.